Ọlọ́run ṣeun o. Ìrètí ọjọ́ pípẹ́ ti padà wá sí ìmúṣẹ. Ọlọ́run ṣe gbogbo ìlàkàkà ọmọ ilẹ̀ Nàìjíríà ò já sásán. Gbogbo àdúrà wa lójoojúmọ́ ò já sásán. Gbogbo protest yẹn ò já sásán. Gbogbo àwọn repost yẹn ò já sásán. Ọlọ́run ò ṣe tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ò jẹ́ ká lẹ́nu ọpẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ẹ kú oríire. Ìjọba ìbílẹ̀ oríire ẹ kú oríire. Gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú oríire. Gbogbo ilẹ̀ Yorùbá ẹ kú oríire. Gbogbo ilẹ̀ Nàìjíríà lápapọ̀ ẹ kú oríire. Gbogbo ẹ̀yin òbí àwọn ọmọ tí wọ́n gbà kalẹ̀ padà yìí ẹ kú oríire o. Gbogbo wa náà tá ní ìmọ̀lára fún àwọn ọmọ ẹ̀, gbogbo wa tá kópa nínú protest a kú oríire tí gbogbo ẹ̀ ò já sásán. A dúpẹ́ pé kò lọ bẹ́ẹ̀ bí àwọn ọmọ kan jó ní èyí tó jẹ́ pé wọ́n kó wọn lọ látọdún 2014 táàrí wọn gbà padà títí dòní. Tó jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan lọmọ wọ̀ yọ látìgbà náà ni. Ṣùgbọ́n a dúpẹ́ títí àwọn eléyìí tí ò rí bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín o. Ilé-iṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ẹ ṣé a dúpẹ́, ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ ṣé a dúpẹ́. Ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí Ààrẹ Bọ́lá Tinubu ẹ ṣé a dúpẹ́ o. Ẹ kú bẹ́ẹ̀ ti sapá láti rán àwọn ọmọ ẹ̀ gbà padà. Lálàáfíà ara ẹ sì rí wọn gbà kalẹ̀ padà. Àmọ́ ó tún wá kù níbọn ró o. Kò tán síbẹ̀ o, kò tán síbẹ̀ o. Lẹ́yìn tẹ́ ẹ ti gbà àwọn ọmọ yẹn kalẹ̀ padà báyìí lákòlò àwọn ajínigbé. Ètò ìlera àwọn ọmọ yìí ó dọwọ́ yín o. Ó dọwọ́ ìjọba àpapọ̀, ó dọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò ẹ̀kọ́ àwọn ọmọ yìí tó yanrantí ó dọwọ́ yín o. Ètò ààbò tó tún yanrantí ó dọwọ́ yín. Àwọn òbí àwọn ọmọ yìí gan dọwọ́ yín. Nítorí pé abiyamọ tí ò tí ì fojú kan ọmọ rẹ̀ tí ò gbúrò ọmọ rẹ̀ láti bí ọjọ́ 54 days ó lé. Àwọn ọmọ yìí ti wà ní ìgbèkùn àwọn ajínigbé. Èèyàn tó wà láàrin ìlú gan nǹkan ò bọ́ sí fún un lásìkò yìí. Àtọmọ́ àásọ èèyàn tó wà lákòlò àwọn ajínigbé. Ẹ wá dákun. Olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ eléyìí táwọn kọ̀rọ̀wọ̀sí ọ̀hún tán gbẹ̀mí lẹ́nu rẹ̀. Bó lẹ́ ṣe bọlá buyẹ̀yẹ kẹ́yìn fún àtàwọn mọ̀lẹ́bí rẹ̀. Tí a ó sì máa mọ rírì rẹ̀ lọ títí láéláé ilẹ̀ Nàìjíríà. Ẹ má kàn jẹ́ kí gbogbo ẹ̀ kó tán kó sì parí síbẹ̀ náà o. Ó dọwọ́ yín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ó dọwọ́ yín Ààrẹ Bọ́lá Tinubu. Ó dọwọ́ Gómìnà Seyi Makinde. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn tí wọ́n gba àwọn ọmọ yìí sílẹ̀ tán kọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀ ẹ̀rọ ẹnjíníà Seyi Makinde. Ó mà sọ̀rọ̀ ó fa kò mú òkun ọ̀rọ̀ yọ o. Tó sì ṣeé ṣe léyìí tó sì tún fa onírúurú awuyewuye látọ̀dọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà pé àbó ṣeé ṣe àbó lè jóun àbó ńkọ́. Kí ni tí gómìnà sọ? Ẹnu ọlọ́fà òun náà láti ń gbọ́ mọ́tá, ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Láàárín ìṣẹ́jú péréte, láàárín ìṣẹ́jú àáyá ẹgbọ́n tí gómìnà sọ. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. Ẹ̀yin kọ́ yìí, mo lérò pé ẹ ti gbọ́ ohun tí gómìnà sọ dáadáa. Ẹ wá jẹ́ kèmi àtẹ̀yin ẹ jẹ́ ká gbé sí làákàyè. Èyí táàjọ wa mú gbọ́ táàjọ dá síbẹ̀ nù o. Kí lè ròyìn lórí ẹ̀? Ẹgbọ́n ṣó lọ́wọ́ kan òṣèlú ń nú ni. Tó bá lọ́wọ́ kan òṣèlú ń nú ojú wo lẹ́yìn fi wò ó? Ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní eégún àtìrò wọlé èèyàn àtìrò jáde. Ó jọ gàté kò jọ gàté. Ó fẹsẹ̀ méjèèjì ó fi tìrò gàté gàté.
lọ a ṣáà dúpẹ́ àmọ́ à ń fi eléyìí bẹ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ẹ mọ̀ wá dákun kò pin síbẹ̀ o kò tí ì tán síbẹ̀ ẹ jẹ́ kí ètò ààbò wà nítorí pé láwọn ìpínlẹ̀ míì náà bíi ìpínlẹ̀ Borno ìpínlẹ̀ Sokoto ìpínlẹ̀ Kwara àwọn èèyàn ti pọ̀ lọ́pọ̀lọpọ̀ ilé ìtàn ṣe ń bẹ lákòlò àwọn ajínigbé ẹ dákun ẹ bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ láti rí gbogbo àwọn yòókù gbà padà àmọ́ kí lẹ̀yin rò lórí nǹkan tí gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ṣé bẹ́ẹ̀ lórí ni àbí ó fẹ́ farapẹ́ àbí sábàbí ló kàn jẹ́ ó jọra wọn àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ lédè Gẹ̀ẹ́sì nǹkan tí gómìnà sọ ní kí n tú ní Yorùbá. Gómìnà ní ọjọ́ tóun kéde èrò òun láti díje du ipò ààrẹ ńlẹ̀ Nàìjíríà ó ní ìrọ̀lẹ́ bíi aago 4 òun lòun fèrò òun hàn láti díje du ipò ààrẹ ìyẹn jẹ́ bí ọjọ́ Ọjọ́bọ̀ torí mo rántí dáadáa àárọ̀ ọjọ́ tán lọ jẹ́ àwọn ọmọ kó ọjọ́ Ẹtì ọjọ́ Friday ló bọ́ sí ó nígbà tí ó sì di aago 9 àárọ̀ ọjọ́ kejì òun náà ni àwọn ajínigbé tí wọ́n lọ jí àwọn ọmọ gbé lọ́jọ́ kejì níléèwé ìyẹn ní nǹkan bíi aago 9 láàárọ̀ ọjọ́ kejì ẹ̀gbọ́n wọn ní àjẹké lánàá ọmọ kú lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ Yorùbá ti mọ́ sọ ni wọ́n ń ta ní òṣàìmọ̀ pé àjẹ́ àná náà lọ́pọ̀ ọmọ jẹ ẹjá TV ìṣáná ká fi kíyèsí oògùn gómìnà ní nírọ̀lẹ́ àná mo kéde wípé mo fẹ́ díje du ipò ààrẹ láago 4 ìrọ̀lẹ́ àárọ̀ ọjọ́ kejì wọ́n sì lọ jí àwọn ọmọ gbé nílé ẹ̀kọ́ ní aago 9 àárọ̀ lára nǹkan tí gómìnà tún wá sọ kẹ́ẹ̀dé dáadáa ó ní látọdún 7 sẹ́yìn tóun ti ń ṣèjọba bọ̀ wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí àwọn òsì gbúròó tó jọrú rẹ̀ ó wá jẹ́ dédé ìgbà tóun sọ pé òun fẹ́ díje du ipò ààrẹ mo sọ láago 4 ìrọ̀lẹ́ òní wọ́n sì lọ jí àwọn ọmọ gbé láago 9 láàárọ̀ ọjọ́ kejì ojú wo lẹ́yìn fi wòyàwó ló kọ sẹ́yìn kí lè ròyìn lórí rẹ̀.